A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Láì tí ì pé oṣù kan tí ó jọ bí ẹni wípé iléeṣẹ́ ìfọpo Port Harcourt bẹ̀rẹ̀ iṣẹ́ ni iṣẹ́ tún ti dáwọ́ dúró pátápátá báyìí. Akọ̀ròyìn tí ó ṣe àbẹ̀wò sí iléeṣẹ́ yìí ní Ọjọ́bọ̀ ni ó ṣe àkíyèsí wípé gbígbé epo bẹtiró ti dáwọ́ dúró. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé láti ọjọ́ Ẹtì ọjọ́ 13 oṣù Kejìlá ni iṣẹ́ ti dáwọ́ dúró. Gbogbo ibi wọ́n wa ọkọ̀ kalẹ̀ sí láti gbé epo loading bay ni kò sí ẹyọ ọkọ̀ kan níbẹ̀ tí bíi 18 àwọn ọkọ̀ dagun ara kalẹ̀ sí òpópónà tí ó yọrí sí iléeṣẹ́ ìfọpo inú ọgbà iléeṣẹ́ tí àwọn awakọ̀ máa ń làkàkà àti ríbi gbọ́kọ̀ sí àti bí àwọn òṣìṣẹ́ ṣe ń lọ tí wọ́n ń bọ̀, gbogbo rẹ̀ ti wá sópin. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ 26 oṣù kọkànlá ọdún 2024 ni ọ̀gá àgbà fún iléeṣẹ́ NNPCL Mele Kyari ṣe ayẹyẹ ìṣíde iléeṣẹ́ ìfọpo tí yóò pèsè 60,000 barrel epo lójúmọ́ lẹ́yìn tí wọ́n bu ọwọ́ lu $1.5 bílíọ̀nù owó fún àtúnṣe rẹ̀ nínú oṣù kẹta ọdún 2021. Níbi ìṣíde iṣẹ́ yìí ni gbígbé epo ti wáyé sí ìdùnnú gbogbo ènìyàn. Wọ́n fẹ́ẹ́ gbé tó ọkọ̀ epo 10 ní ọjọ́ náà, yàtọ̀ sí 200 ọkọ̀ tí wọ́n fọn rere rẹ̀ pé wọ́n fi gbé epo jáde ní ọjọ́ náà. Bákan náà ni akọ̀ròyìn jábọ̀ wípé kò pẹ́ tí Kyari padà sí Àbújá ni iṣẹ́ tún padà sí ti alẹ̀, pẹ̀lú àhesọ wípé epo tí wọ́n gbé jáde ní ọjọ́ náà kìí ṣe epo tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fọ̀, epo tí ó ti wà nínú àgbá tipẹ́tipẹ́ ni. Ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn tí akọ̀ròyìn tún ṣe àbẹ̀wò sí iléeṣẹ́ yìí ni wọ́n rí wípé gbogbo ibi tí wọ́n ti ń gbé epo loading bay ni kò sí ọkọ̀ kankan níbẹ̀. Nígbà tí wọ́n fèsì sí ìgbésẹ̀ yìí ni ẹgbẹ́ Petroleum Products Retail Outlets Owners Association of Nigeria ní wọ́n ṣe àdínkù iṣẹ́ látàrí iṣẹ́ gbálẹ̀-ńgbàtà tí wọ́n ń ṣe lọ́wọ́. Lára rẹ̀ ni fífọ àgbá epo kí wọ́n lè ríbi pọn epo tuntun sí. Ọ̀sẹ̀ kan lẹ́yìn èyí, àwọn awakọ̀ gbé epo. Adarí àgbà fún iléeṣẹ́ ìfọpo Port Harcourt Ibrahim Onaja fìdí ẹ̀ múlẹ̀ fún akọ̀ròyìn wípé iṣẹ́ ń lọ lọ́wọ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun èlò ni wọ́n ti pààrọ̀ sí tuntun. Lẹ́yìn èyí ni àyípadà fi ojú hàn bí wọ́n ṣe fi ọkọ̀ 11 gbé epo jáde ní ọjọ́ kejì, ṣùgbọ́n ní Ọjọ́bọ̀ tí akọ̀ròyìn ṣe àbẹ̀wò padà ni wọ́n rí gbọ́ wípé iṣẹ́ ti wá sópin láti ọ̀sẹ̀ kan sẹ́yìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà àná fún ìpínlẹ̀ Kogi Yahaya Bello ti gba ìyọ̀ǹda lánàá kúrò nínú ọgbà ẹ̀wọ̀n Kùjé lẹ́yìn tí ó ti yanjú gbogbo gbèdéke tí ilé-ẹjọ́ gíga fún un. Agbẹnusọ fún ọgbà ẹ̀wọ̀n àtúnṣe ẹkùn ìlú Àbújá Adamu Duza ni ó fìdí ìgbésẹ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn. Ó ní Bello gba òmìnira nírọ̀lẹ́ àná lẹ́yìn tí ó yanjú gbogbo ètò tí ó dìrọ̀ mọ́ ìyọ̀ǹda rẹ̀. Kọ̀ńtrólà fún NCOs Ajíbógun Ọlátúnbọ̀sún náà wà níkàlẹ̀ láti rí wípé gbogbo ìgbésẹ̀ tí ó tọ́ ni wọ́n gbé fún ìyọ̀ǹda Bello. Ọjọ́bọ̀ ni ilé-ẹjọ́ gba ìyọ̀ǹda Bello pẹ̀lú $500 mílíọ̀nù onídùúró 3 tí ọ̀kọ̀ọ̀kan wọn ní ilé ní agbègbè ilé ìjọba bíi Maitama, Dùsápè tàbí Asokoro. Bákan náà ni wọ́n ní kí Bello ṣe àgbékalẹ̀ ìwé ìrìnnà rẹ̀ kí ó má bàa ní àǹfààní àti rin ìrìnàjò lọ ilẹ̀ òkèèrè láì gba àṣẹ. Gómìnà àná pẹ̀lú àwọn méjì mìíràn Shuaibu Orisa àti Abdulsalami Hudu ni wọ́n kojú ẹ̀sùn oníkókó 16 tí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC fi kàn wọ́n nílé ẹjọ́, ṣùgbọ́n àwọn mẹ́tẹ̀ẹ̀ta bẹ̀bẹ̀ wípé àwọn kò jẹ̀bi ẹ̀sùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Adarí ìjọ Inú Evangelical Spiritual Church Primate Elijah Ayọ̀délé ti yọ̀ǹda àwọn àsọtẹ́lẹ̀ fún ọdún 2025 níbi ìpàdé tí ó wáyé lánàá ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú àwọn akọ̀ròyìn ní Primate Ayọ̀délé ti ṣe àgbékalẹ̀ ìwé aláwẹ̀ 95 95-page booklet tí ó kún fún àwọn ìran tí ó rí fún ọdún 2025. Wòlíì tí ó ṣe wípé òun ni ó kọ́kọ́ máa ń yọ̀ǹda ìran fún ọdún tuntun yànnàná ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tí ó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀ bí ó ti ṣe ìkìlọ̀ lórí ohun tí yóò ṣẹlẹ̀ ní ọdún tó ń bọ̀.
Primate Ayọ̀délé ṣàlàyé lórí ipò ọrọ̀ ajé, òṣèlú ẹnìkọ̀ọ̀kan àti àwọn ohun mìíràn. Gẹ́gẹ́ bí àlàyé rẹ̀, ó ní kí wọ́n fi ogún yíyọ agbẹnusọ tàbí igbákejì agbẹnusọ ilé ìgbìmọ̀ gbogbo ìpínlẹ̀ tí èyí ti lè ṣẹlẹ̀ kí wọ́n fi gbogbo ohun tí ó lè fa èyí bú, títí kan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ìjọba àpapọ̀ kí wọ́n fi àwọn gómìnà àti igbákejì wọn lé Ọlọ́run lọ́wọ́ kí fàákájà má baà wáyé láàrin àwọn méjèèjì. Wòlíì ní kí àwọn ìpínlẹ̀ kan ṣọ́ra fún ogun ìṣòro ààbò lójijì. Àwọn ìpínlẹ̀ bíi Zamfara, Yobe, Nasarawa, Imo, Enugu, Sokoto, Anambra, Niger, Katsina, Kano, Bauchi, Gombe, Adamawa àti Kaduna. Àwọn wọ̀nyí yóò kojú ìṣòro ajínigbé, àdàlúrú, ìpànìyàn àti wàhálà Fúlàní darandaran. Kí Afẹ́ Babalọ́lá, Edwin Clark, Wọlé Ṣóyínká, Ọba Òtúdẹ̀kọ̀ gbàdúrà fún ẹ̀mí wọn àti ààbò láti òkè wá. Bákan náà ni Ọba Olúyẹmísí Fáláyàn náà gba àdúrà fún ìlera pípé àti ààbò Ọlọ́run. Primate Ayọ̀délé ní òun ríran wípé ìṣòro ọrọ̀ ajé yìí yóò mú àwọn mìíràn sunkún, ṣùgbọ́n kò ní sí ojútùú ní ọdún 2025. Ó ní ètò ọrọ̀ ajé yìí yóò burú débi wípé gbogbo ìgbésẹ̀ láti wá ojútùú yóò jẹ́ kí ó túbọ̀ máa burú sí i. Èyí yóò ní ipa lára mẹ̀kúnnù tí yóò padà yọrí sí ìwà ìbàjẹ́ lọ́pọ̀ yanturu. Ìpínlẹ̀ Zamfara, Yobe àti ìlú Àbújá gbọ́dọ̀ ṣọ́ra ogun àwọn ẹṣin-ò-kan-kú suicide bombers lórílẹ̀-èdè. Kí ọmọ orílẹ̀-èdè ṣọ́ra kí wọ́n sì gba àdúrà kí ìpòrúurú ọkàn má bẹ́ sílẹ̀ fún ìgbáradì ìdìbò ọdún 2027. Lórí ọ̀rọ̀ adarí ajìjàgbara fún ilẹ̀ Biafra Nnamdi Kanu, ẹ̀mí Ọlọ́run ní kí Kanu yóò gba ìyọ̀ǹda nípasẹ̀ ìdúnàádúrà kì í ṣe nípasẹ̀ òfin, negotiation and not by legalistic means. Wòlíì ní kí a gba àdúrà tako sísọ ọkọ̀ akọ́wòrìn gómìnà lóko, pàápàá jùlọ lílẹ̀ ọkọ̀ akọ́wòrìn àwọn mínísítà àti sínétọ̀ lóko, kí a sì tún gbàdúrà tako ikú òjijì fún kọmíṣánná tàbí onípò pàtàkì lórílẹ̀-èdè. Ní ilẹ̀ òkèèrè, Ẹ̀mí Mímọ́ ṣe àfihàn wípé wọ́n lu jìbìtì pẹ̀lú ọlọ́rọ̀ Elon Musk. Lára òfin ààrẹ aṣẹ̀ṣẹ̀yàn orílẹ̀-èdè US Donald Trump yóò dá wàhálà sílẹ̀ láàrin Musk àti Trump lẹ́yìn tí ó bá gba ipò. Kí ó ṣọ́ra kí ó má baà ṣọ̀fọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká aláwàdà orí ẹ̀rọ ayélujára skitmaker turned musician Nasboy ti kàn sí Davido pẹ̀lú ìbéèrè àrà ọ̀tọ̀. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ní Nasboy ti bẹ Davido kí ó dákun dábọ̀ fún òun ní ọ̀kan lára àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ tí kò lò ní san díẹ̀díẹ̀ hire purchase. Pẹ̀lú ìyàlẹ́nu ni Nasboy fi sọ fún Davido wípé òun á máa san owó yìí díẹ̀díẹ̀ tí a fi ní kí òun dáwọ́ dúró. Ẹ jẹ́ n kà bí ó ti kọ ọ́. Senior man at Davido: any car wey you no dey use, abeg, I fit dey pay small small hire purchase. I know say one day you go say make I no pay again. Ìgbésẹ̀ Nasboy yìí ń wáyé lẹ́yìn ọkọ̀ Davido tuntun 2025 Rolls-Royce Spectre ní ọdún 2024. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.